God is not concerned about your faith if you like from it. In the prayer section like this, no one to frown their faces or you behave as if they force you here. By the hands of Jesus Christ. Let us quickly go next. Nítorí pé iṣẹ́ ṣì pọ̀ lọ́wọ́ wa ní alẹ́ yìí. Because we have some work ahead of us. A máa kúrò nígbà yìí ní aago 8. We are going to evacuate this place at 8. Bó ṣe fi kọ́ wa lórí òkè nìyí. And the way we have been taught on mountain. Ó bá di aago 9 a máa bẹ̀rẹ̀ program lórí òkè. By 9 we are going to commence a program on mountain. A máa parí program yẹn ní 11:30. And by 11:30 we are going to end the program. Wọ́n wá fún oníkálukú ní 30 minutes láti lọ relax. And they will give an individual 30 minutes for realization. Tó bá ti di aago 12 a tún bẹ̀rẹ̀ ìpàgọ́ àdúrà. By 12 we come together in a tabernacle for a prayer. A máa ṣe di 2:30. And we observe down to 2:30. Torí 30 minutes tó kù ń bẹ̀ yẹn òun ni àwa máa fi lọ jókòó síbi kan láti lè tún fi gba agbára. And the remaining 30 minutes left is what we use to empower ourselves. Eré kọ́ la wá ṣe ń bí sẹ́. We are not here for a play. Ibi báyìí kọ́ jẹ́ ibi tó ní láti gbà kọjá wàá mú nǹkan tó ní mú bẹ̀ pàápàá. Wàá má máa rò ní rò wípé o gbé ẹni wá àwọn tó gbé ẹni wá ni wọ́n ń rò níbi tí wọ́n jókòó sí pé àwọn sì tún ń bọ̀ lọ́la. And this place is a pathway for us. It's not a place you think you have come with a mass and you just have to go. And the people that are sitting there, they are the people coming back tomorrow. So therefore mo bẹ̀ ẹ́ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run. I am beseeching every individual. Kì í ṣe ibi ìpàgọ́ tí wọ́n ti ń ṣeré tó bá ti tú àkókò pé a tú yín sílẹ̀ lọ fi ara ẹ lélẹ̀ go and relax. It is not a tabernacle for playing. And when this time we release you, ẹ lọ sinmi ara yín. So that nígbà tí a bá tún fẹ́ pàdé padà. So by the time you want to come back together, ara yẹn á ti jí pépé. the system will be functioning. Ṣé ìwọ gbọ́ pé Jésù sì kiri? Have you heard that Jesus Christ is risen? Nígbà tó mọ bó ṣe ń ṣe ara ẹ̀. When he knows how he operates his system. Ìyẹn ò dẹ̀ ní pé Jésù ò rìn ó ń rìn. Jesus Christ walks. Ojú òde ti wà. We are not going to be put in shame. Níbi tó bá wà tẹ́lẹ̀ rẹ̀ bá. Wherever you are, bow down your head. Sọ fún Ọlọ́run ìrìn àjò oṣù tí mo wà yìí má jẹ́ onílé lára. Tell God the journey I am embarking into in this 8 months, I must not feel agony. Tó bá jẹ́ pé tòótọ́ ohun tí mo sọ yìí ó understand yẹ wá gbàdúrà yẹn. If truly what I am saying you understand it, you enter the prayer. Ìrìn àjò. The journey. Ìrìn àjò. The journey. Ìrìn àjò. The journey. Oṣù April tí mo Of the month of April. Ọlọ́run má jẹ́ onílé lára. Father, I must not feel anything agony. Èmi kọ́ ló ń gbà sí Ọlọ́run. You are not praying to me, you are praying to God. Ẹ tó bá gbà sí mi wàá rúdù sí mi. When you pray to me, you be rude to me. Ṣùgbọ́n Ọlọ́run ní èmi pẹ̀lú èmi gbàdúrà sí. We are praying to God. Ọlọ́run mo bẹ̀ ọ́ ní. God, I am pleading to you. Fún èmi àti gbogbo ìdílé mi. For I am an old household. Fún èmi àti gbogbo ìjọ Ọlọ́run tó kọ́. I and the members you are giving to me. Fún èmi àti gbogbo àwọn alábàárò wa ọ̀rẹ́ wa. I and our helpers and our friends.
prince. Mo bèrè gẹ́gẹ́ bí ikọ̀ rẹ àti ìríjú. I am acting as your vessel. Má jẹ́ kí oṣù yìí kó jẹ́ oṣù pé oṣù tí kò ní ràn wá lọ. This month should not be a month that will not help us. Begin to pray. Máa gbàdúrà. Begin to pray. Bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Begin to pray. Bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ìrìn àjò oṣù yìí rọ̀ mí lọ́rùn Olúwa. Play this journey of this month to God. Ìrìn àjò oṣù yìí fi ràn mí lọ́rùn Ọlọ́run. Father, let this month be a month of comfortable for me. Ẹ fi ràn ọkọ mi lọ́rùn. Ẹ fi ràn Use mí it to lọ́rùn. help me and my husband, Ẹ fi ràn aya mi lọ́rùn. my wife, Ẹ fi ràn àwọn ọmọ mi lọ́rùn. and my children. Begin to pray. Bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Begin to pray. Bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Begin to pray. Bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Jésù Olúwa wa. Jesus name we pray. Má jẹ́ oṣù ẹ̀. Please don't be weary. Jésù Olúwa wa. In Jesus name we pray. Kò sẹ́ni tó ń disturb ẹ̀ tá a bá ṣe tán kó ra gbé iṣẹ́ àìkíní yẹn kó fẹ̀gbẹ́ lélẹ̀ àfi tí o bá fẹ́ disturb ara ẹ̀. There is nobody disturbing you except you want to disturb yourself. Nínú ìṣọ́ òru kìíní àbí nínú I think it's on Wednesday nígbà tí a ṣe tán a ò fẹ́ sọ ọ̀rọ̀ sínú máìkì ṣùgbọ́n Olúwa sọ fún wa ó ní ìràwọ̀ kan ó máa jábọ́ kí oṣù yẹn tó parí. We did on Wednesday that we did the video. God spoke to us. There is a star dropping down. Wà á rí wípé mo jẹ́ èèyàn kan èmi ò sábà mọ ọjọ́ ṣùgbọ́n mo mọ ohun tó ń ṣẹlẹ̀ láti ṣe. I don't know the day, but I know what is happening. Ṣùgbọ́n àwa sọ fún àwọn tí ó wà ní orí òkè wípé ẹjọ́ máa bá wa gbàdúrà a rí ìràwọ̀ kan ní àbíbà yìí ìhà apá bí pé ìhà apá bíbà yìí lóhun tó jẹ́ ìbíbà yìí ni òun ti wá ìhà apá bíbà yìí a rí ìràwọ̀ tí ó jábọ́ ní ibẹ̀ ìràwọ̀ kan. And we told the people on trance that there is a star that dropped down. Pé kí wọ́n máa. As you were praying. Nígbà tó di àná. As at yesterday. Nígbà tí àwa ń pèpè ara wa wípé a fẹ́ wọ inú oṣù tuntun. When we are preparing ourselves, we want to enter into a new month. Òun ni a gbọ́ wípé ìdẹ̀jọ́ túfúlù ó kú lọ. We heard that the John Tupulu and an actor. Jẹ́ kí n sọ ọ̀pọ̀ àwọn ẹ̀. Everything something. Ìgbà tí wọ́n tẹ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ń sọ̀rọ̀. When it was being placed down, numbers of people were speaking. Ẹ̀rù máa ń pè mí gan náà. Dé ṣé tí n bá ti kú àwọn èèyàn padà máa wo fídíò mi padà lẹ́nu. And I was so phobia that if I die, people will be looking at my body. I will be phobia when I remember the day I will be laid to bed. Ẹ̀rù yọ mí bá. Ẹ̀rù yọ mí bá. Bí mo rántí ọjọ́ àti rọrùn. Ẹ̀rù yọ mí bá. Ẹ̀rù yọ mí bá. Wọ́n wá tẹ sílẹ̀. Àwọn He was placed down. ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé à ó sì pa àwọn ìjẹta bàbá Ìjẹ̀ṣà olóṣù ló sì mọ̀ sọ̀rọ̀ níjẹta róòlù mẹ́ta ló máa bá mi téèkì nínú kinní kan àtìtì bá mi ṣe tó mọ̀ lè má sí ilé òun náà máa rí wípé òun máa lọ ṣùgbọ́n kò lè sọ fún ẹnikẹ́ni. And he's calling numbers of people who are going to play some role for me. And he has seen and he can't tell anyone. Lẹ́kìn sọ fún ẹ. Let me tell you. Gbogbo agbára tó lérò pé o ní. All the effort you think you have. Gbogbo ìgẹ̀ tó o ní àmì. The chest you have. Gbogbo eré tó o sá. All your effort scatter. Ìjọ tó bá ti lè tẹ́ ìyọ̀ sílẹ̀. The time you be placed down. Ìjọ ẹ̀ ló parí. It is end. Nítorí ẹ̀ ló ṣe pé mo ń ṣe ìwọ̀n tí mo lè ṣe níwájú Ọlọ́run. And that is why I am doing my measure before the Lord. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn yìí ẹ prefer láti máa ṣe ìwọ̀n tẹ́
lè ṣe níwájú èèyàn ju ètò Ọlọ́run lọ. And you human being, you prefer to do what you can do before a human being before God. Ó ti dàgbé wípé lẹ́yìn gbogbo làálàá ẹ̀ kó kú ẹ nínú ayé ó sì máa padà lọ bá ọba kan àwa ní ọba. And you are forgotten, you are going to return back to a God after your better on ground. Àwa náà bá gíga kan. Àwa náà ọba gíga kan. Gíga. A máa jakọ sí Jésù, a máa jakọ sí Ọlọ́run, wọ́n á ní kó wá sí Ọlọ́run, ìgbà inú mọ̀ pé kankan ṣẹlẹ̀ jẹ́ kí n sọ fún ẹ. Lọ́gbọ́n ohun tó ṣẹlẹ̀ yẹn wà kàwé èmi. Wọ́n á padà rí lọ́gbọ́n ìgẹ̀ tó ń dé, lọ́gbọ́n gẹ̀gẹ̀gẹ̀ tó ń ṣe. Wọ́n á padà rí lọ́gbọ́n ìlàkìtà, wọ́n á padà rí nílẹ̀ ibi tí wọ́n máa tẹ̀ sí. Some people that rise against God that he needs to want you to after you die, you will see it when you are in place. Kò ṣe é mà ní ló ṣe pé à ń wá owó yẹn ṣùgbọ́n mi ò wá owó débi kí n má sin Ọlọ́run láyé ti. It is very essential to seek for money, but there is no way I seek for money that I will never worship God. Ẹlòmíì sin ọ̀gá ẹ̀dẹ̀kẹ̀rẹ́ ló máa bá yí ẹ̀jẹ̀ gbẹ̀yìn. Some people serve his boss and his boss will be the person that will rule your life. Ọ̀gá mi ò lè bá mi sọ àwọn náà ṣáà ti dàtà fẹ́ lọ ṣe IT mo jẹ́ kó yẹ aago 5 lèmi máa kúrò ní ibi iṣẹ́ then èmi máa lọ sí church I am required. During my schooling I told my boss I have to leave your office by 5 because torí pé akọrin ni. Ẹlòmíì ò ní gbàgbọ́ ó dìgbà tí bàbá Adébóyè bá kú omi bàbá Adébóyè ṣe tóbi tó orí bó ṣe níyì tó ó dìgbà tí Adébóyè bá kú kó o tó gbàgbọ́ wípé kìràkìtà ọmọ Adébóyè lè bọ́ dodo Èkó yìí ilé tó ní tí àwọn ò tí mọ̀ ó ju dodo Èkó yìí lọ ìgbà tó bá ṣubú lẹ́lòmíì tó máa rí pé àṣekìràkìtà tó wà ní ayé ìyá sọ mi ìwọ ò fẹ́ gbà mí gbọ́ mo ti ń tọ́jú tọ́ fún ẹ bóyá o lérò pé tó pé bá a ṣe kéré béèyàn bá ti kú sẹ́ lẹ́yìn ẹ̀ tó máa lọ fèsì Ọlọ́run wà láì ìyá yìí àpọ̀. Instantly I wanted to know about the judgment of God. bí kì í bá kó ṣe wípé ká lówó ó ti ṣe dandan ni ṣùgbọ́n bó ṣe ṣe dandan tó kò tóbi ju Ọlọ́run lọ nínú ayé tèmi. If not for all to spend and it is not bigger than our God in my life. Lójú tó bá wà tó tóbi rẹ̀. Wherever you are, bow your head. Bẹ́ẹ̀ kó sáré tó gbàdúrà ìṣe Ọlọ́run. Quickly tell God this one. Ìrìn àjò mi nínú ayé má jẹ́ kó jẹ́ ti asán. My journey on earth should not be in vain. Nítorí pé tó bá padà kú tó tún wá padà lọ́wọ́ iná asán ni. Because anyone that die and enter hellfire is in vain. Ẹni tó bá padà kú nínú ayé yìí tó tún jẹ́ wípé o tún padà lọ bọ́ọ̀lù sínú iná ni ọkọ̀ ìwé ìfọ̀pá. Anyone that die and enter the hellfire is a waste of life. Ìrìn àjò mi nínú ayé yìí Olúwa. My journey on this earth. Má jẹ́ kó jẹ́ pápá àtọ́ka. It should not be a signboard. Gbàdúrà yẹn dáadáa. Pray very well.
In summary, if you are a worker or you are a member, whatever you have done in the prayer of God, kindly do your best. I don't want to be hearing in summary again. Àwọn tí mo kà fún tí mo yé, then you wan pariwo in summary. I want you to state it the way I am stating it. Àwọn tí mo kà fún tí kò tí yé, you are saying in summary. Gbogbo bí mo ṣe kà, òun ni kẹ́ máa kà. That is what we call interpretations. The choir kindly play your role. Yes. The drummers kindly play your roles. The others play your roles. The members play a role before the Lord. Tó ní ẹ̀kọ́ ìwọ tó jẹ́ wípé ṣẹ̀kẹ̀rẹ̀ náà ni Ọlọ́run fún ẹ. Ó dẹ̀ mọ̀ pé tálẹ̀ǹtì ẹ ni. Má ní tálẹ̀ǹtì ẹ mọ́lẹ̀. Má ti ju ẹnikẹ́ni. Wò tó bá ti ju ẹnikẹ́ni nínú ayé yìí. Olúwa máa ti ju ẹ ní ọ̀run. Níjọ́ Sunday mo sọ fún ẹ. When you fuck up with God, God will fuck up with you. That's all. If you play shekels, please kindly play diligently. And if you fuck up with God, God is going to fuck up with you. Wọ́n bá jẹjẹ wípé ó ṣàánú ní ẹ ṣe kínní yìí dáadáa ẹ má ṣe pẹ̀lú ìmẹ̀lẹ́. I am telling you nítorí pé gbogbo ẹ̀ pátá la máa ròyìn níbi tá a lọ. If you are usher, please don't do it lateness with laziness. And whatever we have done, we are going to give an account when we get to heaven. Ibi iṣẹ́ ayé lèmi ti lérò kó jẹ́ kó ti rojú ṣùgbọ́n àwọn èèyàn ò rojú níbi iṣẹ́ ayé níbi iṣẹ́ tí Ọlọ́run gangan láti máa pò ṣe. The worldly world, that is where I'm expecting you to look so lazy. But when it comes to the word of God, people continue to ease. Ó ṣe ní tálẹ́ǹtì tó sórí tó parí ẹ̀sìn. The way it has a talent, can you see where it ended? Ó ní tálẹ́ǹtì ó ṣeré níwájú queen ẹni ṣeré níwájú queen gbogbo ẹ̀ ni wọ́n kọ́ sọ lẹ́nu ó ṣe ní tálẹ́ǹtì tó sórí tó parí gbogbo ẹ̀ sí mi. When he has the talent, can you not see where it ended it from? Ọwọ́ ẹ̀ ló kù sí wọ́n sọ tó tọ́. It is left for you, I am telling you. Ṣé pé nítorí pé mo rí bóyá èèyàn kú ni mo ṣe wá ń sọ yìí dodo bí ọ̀rọ̀ ìgbésí ayé tèmi ṣe rí nìyẹn I am always right. It is not because someone is dead, that's what I'm saying. That is the way my lifestyle is. Tẹ̀lé ìrọ̀lá jẹ́ ká gbàdúrà. Pray down your head and pray. Iṣẹ́ òun nìkan ló kú ọ̀pọ̀lọpọ̀ lọ bẹ́ẹ̀ wá rí wọn àwọn tó fọ́ ìjọ ẹ lọ tó ń gbéraga ewu ní obìnrin yẹn wà jẹ́ ká rí tó fọ́ ìjọ ẹ lọ. It is not the only one that is dead. There are normally that find more than you. Beauty wọlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. And beauty sink. Ó wọlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. The beauty sink. A ò bẹ̀rù Ọlọ́run. He did not fear God. Tẹ́rí rẹ̀ bá.
bow down your head. o lè máa sọ pé o lè máa ní tún fúlù fine is an ugly man ẹni tó tún fine kọ́ ṣàbó nǹkan o tí ì gbé jáde ni ẹni tó tún fine kọ́ ṣé òun náà lọ. What about the beauty one? Has she not gone? tẹ́lẹ̀ rẹ̀ bá Bow down your head. bí mo ti ń lọ nínú oṣù kẹrin yọ lọ. As I'm going in the fourth month. ohun tí mo máa jẹ má fi síbi tó le. Father, my feeding should not be in the hard place. ohun tí mo máa fi tọ́ ọmọ tí mo máa fi tọ́ aya tí mo máa fi tọ́ ọmọ. Whatever I'm going to use to feed my family. ohun tí mo máa fi ṣe iṣẹ́ ìwọ́lúwa. And what I'm going to use to put it in the hard place. Begin to pray. Begin to pray. Begin to pray. Begin to pray. Always do good variety upon variety. Should not know. Vanity. Come. Vanity. Variety for this one is vanity upon vanity. Shall we? Always do good vanity upon vanity. Pé àwọn òkò dáadáa yẹn activity always do good kọ́má ó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. Àwọn ọ̀kọ̀wé ni vanity upon vanity. Always do good vanity upon vanity. He did not know this will be our last. Nígbà tó máa jáde lánàá tó fẹ́ wọnú mọ́tò ẹ̀ wọ́n tún ṣe fídíò bó ṣe báyìí. Àwọn fídíò táwọn obìnrin máa ń ṣe yẹn tó bá fẹ́ ṣàkọyẹ ó jẹ́ ọ̀rọ̀ pé tí tó ń kó ìwé lọ yẹn òun ò padà sílé òun lọ́kọ yẹn. She doesn't know that where she's going she will not return back home. Ó lè jẹ́ pé intention ẹ̀ tó ṣe yẹn tó fi ṣe fídíò yẹn ní àárọ̀ yẹn wípé àwọn kan ti sọ̀rọ̀ sí ní alẹ́ àná ó wá fẹ́ fi fídíò yẹn ká ń tà wọ́n láàárọ̀ nígbà tó máa jáde nínú ilé tó fẹ́ yọ fídíò wà ń bẹ̀ bí o tó kún sẹ́yìn fídíò ṣe ó yẹ ṣùgbọ́n kò mọ̀ wípé òun ò lè padà sí nínú ìyàgbọ́. She doesn't know that she will not return back home. She was taking a picture like a dog. Ohun tí mò ń sọ yìí láti lè fi yí ọkàn èmi àti ẹ padà ní àfi kó o gbọ́ láì jẹ́ kó o gbọ́ òpin wa lóhun tó rí yẹn tá a bá ti gbọ́ òpin wa nìyẹn. What I am telling you is for us to have a transformation of hearts, and that is our end. Ó ní Always do good, vanity upon vanity. Yes. He did not know this would be our last. Video so sad. They are so rest in perfect peace. Always be humble. Always be humble. You are not special. You are not a special person. Any other body in life. Sẹ́ni tó special tó ìwé sọ pé ìkọ̀kan náà lè ní pẹ̀lú ẹ̀. Ohun tá a kọ fi yàtọ̀ ní gbogbo yá Olúwa sọ mo máa ń sọ báyìí lónìí.
we are the same thing, that is all. I and you, we are the same thing. The only thing that distinguish I and you is because I did the Àbí prophecy. ìwọ ti rí ẹni tí wọ́n ó wá kú rí tí wọ́n lọ sí sínú mú. We are the same thing, bọ́ ṣe ń síyàn náà lọ máa sí. Tí wọn ò bá ti sí bí wọ́n ṣe ń síyàn kò ní sinmi láyé. Kò sí ẹni tí wọ́n ó kú tí ẹ pé ìgbẹ̀yìn ẹ̀ kì í ṣe pé kó lọ sínú ilẹ̀. Tó o bá ti lọ sínú ilẹ̀ kò ní sinmi láyé. There is no more. Have you ever seen anyone being buried in the moon? And if you are not being buried in the ground, your spirit will never get rest. Your mother can never tell you not to serve God. You are going to see this is grace of your mother when you get to God. Bàbá tó bí ẹ, sórí àwọn méjèèjì yẹn wọ́n strong ju ọkọ ẹ lọ tí àwọn méjèèjì ò bá ti lè lanu láti ní kó má sìn Ọlọ́run tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ẹjọ́ pàdé níbi tí wọ́n ti máa ṣẹ̀sìn níwájú ìtẹ́ Elédùmarè. Your parents, they are more stronger than your husband, and they can never tell you not to serve God. And the two of you are going to be on the throne of the Lord. Kámbọ̀sì bọ̀ sí ọkọ rẹ̀ wọ́n yẹ sọ kámbọ̀sì bọ̀ sí ọkọ rẹ̀. Talk less of your husband. Àbí aya rẹ̀. For your wife. Tẹ́rí rẹ̀ gbà. Bow down your heart. Inú ayé yìí náà láti máa náwó mi ò ní kó má sáré owó ṣùgbọ́n kò gbọ́dọ̀ tó ti Ọlọ́run tó bí owó yẹn tún fúlù
ti fi owó yẹn sílẹ̀ ó ti fi owó sílẹ̀ dodo street dodo nǹkan tó fẹ́ fídíò tó fẹ́ gbé jáde sí tó tún rò pé tí fídíò yìí bá jáde òun máa pa 20 million gbogbo ẹ̀ ti ṣe kí ni ó ti fi wọ́n sílẹ̀. We are going to spend money on health and don't want more than the money on health. For whatever we are going to do, let us bow down before the Lord. Amen. Ẹ ṣe kí ẹ lọ. Ohun tí mo sọ fún ẹ náà ni wípé. What I am telling you. Nínú ayé tá a wà yìí sẹ́. In this life we are. Gbogbo tóun kò lè máa lé ọ̀gá ẹ̀ ni ọ̀gá mi báwo lọ̀gá ẹ̀ ṣe máa ní kó má wà bíṣẹ́ kó má wà sí ṣọ́ọ̀ṣì immediately mo máa resign mi ò lè kọ́ṣẹ́ ìgbà tí mo máa mọ́ ọmọ lọ sẹ́nu ìkọ́ṣẹ́ mo ti sọ fún ọ̀gá ẹ̀ ni pé aago báyìí ló máa kú òun bẹ̀ tó bá ti ní òòdà kó kú òun bẹ̀ nìyẹn kò jẹ́ ló mọ iṣẹ́ mọ́ ọ̀gá ẹ̀ wá la lórí ògbọ́dọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì immediately ṣe ló yẹ kó sọ pé èṣù bẹ nínú èṣù nítorí pé àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ní ìgbà yẹn wọn ò padà ṣoríire náà nìkan wọ́n ṣe ń tọrọ jẹ dè ní eléyìí. Your boss can never tell you not to come and serve God. And I have taken a child to a place to learn a work. And I told the boss not that the child will be closing by 5 in order to serve God. Ìyá àgọ́ báyìí ló máa kúrò mi ò fẹ́ gbọ́ jàtijàti o èkìní kan ṣẹlẹ̀ rẹ ní kí n lọ dàbí ẹ̀ àgọ́ báyìí ni kókó lẹ́nu iṣẹ́ kó máa bọ̀ kojú yẹn lọ. And I have told the boss that he's going to leave the work by 12 time and this is what happen I don't want to hear. Tó o bá mọ iṣẹ́ yẹn bí ọ̀pá ara ìjọ tó bá ti kú báyìí ti rí bí bọ̀bọ̀ yẹn ṣe mọ ìkó ṣe mọ ìrọ̀bá sùnwé tó jẹ́ bàbá ẹ̀ gan ti kú tó jẹ́ bàbá ẹ̀ tí wọ́n mọ kọ́mẹ́dì bí ọ̀pá ara ti kú dànù tó o bá mọ iṣẹ́ yẹn lọ́wọ́ àwọn tó ti kọ́kọ́ mọ mathematics tẹ́lẹ̀ tí wọ́n wá nìyẹn ni wọ́n fẹ́ ìwọ ni wọ́n lé kiri òfin sí ọlọ́run lọ́ ti kú dànù. Even though if you are a professional in that field they have done Baba Suweda is a professional more than him in death. Even though when you know mathematics more than that the people have done. Wọ́n lè máa bú wa Nàìjíríà báwa là ń sin ọlọ́run jù má mind once you know what you are doing èṣù ló lè máa sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ ló ń sọ ọlọ́run jù wọ́n máa rí ẹ ṣọ́ọ̀ṣì láàárọ̀ wọ́n á rí ẹ ṣọ́ọ̀ṣì lọ́sàn-án wọ́n á rí ẹ lálẹ́ ìwọ ló mọ reason àwọn tí wọn ò rí bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n máa àwẹ̀tì wípé inú náà ni wọ́n lọ dé apasta. They will be telling you that in Nigeria we worship God. Yeah. And they will be telling you that we have been praying. We are in the Nigeria we pray a lot. And the people that are spending sin there, they are unwanly. Àwọn tí èmi èṣù wà nínú ẹni àwọn tí nínú bí ọdún bíi 5 sẹ́yìn sí 6 àwa ní Ìsẹ́yìn ní aago 4 báyìí ni a ti ń gbọ́ pẹ́kẹ́ ibi táwọn ìyá yẹn ti ń jáde kò sẹ́ni tó mọ̀ wá pẹ̀lú ìjọba wọ́n lọ fún ìsìn àárọ̀ ni aago yẹn ni wọ́n fi ń control ìlú yẹn àwọn kan wá délé ní ọwọ́ máa ní ẹ ṣọ́ọ̀ṣì ní gbogbo ẹ̀yọ́ ọmọ yẹn ń kú sí ṣọ́ọ̀tì mú ta ló mú ẹ kó o mú ẹ kó o lè tọrùn ayé ẹ ọrùn ẹ lọ sọ fún ẹ pé èmi ìkànnì mo bá mú tí n bá mú èèyàn ní ìgbà máa ti kú ju báyìí lọ. Some years back we have been saying it is a bell that is being controlled there and they are using that to prepare our heaven. Èṣù ló gbé gbogbo strategy yẹn jáde láti tiẹ̀ sẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run wo èṣù wíìlì kan báyìí èṣù ló wíìlì jù ìdí tí Jésù ò ṣe tètè wá báyìí ṣé Jésù lè tè kó má ẹnikẹ́ni mú lọ ìtìjú kọ́ ni. Is the devil that is claiming topic now and if Jesus Christ comes now and does not mean a soul, he will be a shame for the devil. Kò sí bó ṣe lágbára tó. There's no how you have the power. Tó bá yọ láwọn sọ́mọ̀ nísinsìnyí. When he appears from the sky. Tí kò rí ẹnikẹ́ni láti mú lọ. And he does not see anyone to take. Béṣù ṣe máa ṣe fún ni. And the devil will make jest of him. Ojú dẹ̀ máa tì gan. And he will be disgraced. A ti kọ́ títí amọ̀nà tètè wá. Amọ̀nà wa nítorí ẹ̀jẹ̀ ni kò ṣe wá. We have sung that song for a longer time. Amara Chikon, Amara Aspaka.
I am telling you the real fact of the game. Lọ́pọ̀ dàbí ẹ̀ ṣé Jésù dọ́dọ̀ wá kó má rí ẹnikẹ́ni tó máa tẹ̀lé. Èṣù máa ṣe bá ṣe ọ́bì ẹni. Ìkọ́ tí èṣù dẹ̀ fẹ́ ṣe nìyẹn. Èṣù fẹ́ ṣe ọ́bì Ọlọ́run. I am telling you this, it's not that Jesus just wants you to come, but because the devil is winning many souls, and that's why Jesus like be delayed, and he wants to make death on Jesus Christ. The best place to be, it is in the presence of God. Ibi tó dájú láti wà òun níwájú Ọlọ́run. I am telling you the truth. Òun sọ òkú náà. Ibi tó kùn báyìí ìbànújẹ́ ní gbogbo rẹ̀. All other place is full of sorrow. Oh, that ground is a singing sound, a singing sound. Oh, that ground is a singing sound. Oh, that ground is a singing sound. The change is a play. Torí ẹ̀ ló ṣe pé mi ò gbé bíbá ìkalẹ̀ kí n fi gbowó mi ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. And that is why I did not establish this thing in order to extract money. Ìgbowó lọ́wọ́ ẹnikẹ́ni. I didn't collect money from Mo anyone. gbé kalẹ̀ nígbé kalẹ̀ wípé ohun tí Olúwa fún mi náà ni mo. I established it that what God has given to me. The last prayer. Bow down your L, the last prayer point. I am leaving here by 8. Máa mú òbí níbi aago mẹ́jọ. Kì í ṣe àgbàlagbà nìkan lọ̀rọ̀ yìí bá àtọwọ́ kékeré níwájú mi. This word is not meant for an adult, including the younger one. Everyone is going to face his or her journey. Sọ fún Ọlọ́run. Tell Lord. Bí mo ti ń lọ nínú oṣù kẹrin tọmọtọmọ táyátáyá tọkọtọmọ. As I am going into the fourth month, I and my household. Ohun tó máa gbé mi kúrò níwájú rẹ̀ má jẹ́ kí n rìn. What will take me from your place? Father Lord, I must not experience it. Bẹ̀rẹ̀ sí gbàdúrà. Continue to communicate prayer. Mẹ́ta lọ́sàn-án, àyàwó mú ìrọ̀. Tí yóò dé lọ́dún mẹ́ta Bàbá! Àtẹ̀mí àtọ́mọ àti ayé àti ìdílé. I am a wife of a family and a children. Àti gbogbo ìjà tó ń dédé mi lọ́wọ́ And yìí. the members of the given to me. Àti lọ nínú oṣù kẹrin yìí. As you are going into the fourth month. Àdánù tó máa mú wa pọ̀ níwájú rẹ̀. The dangerous thing that will make up with the name of you. Jaluwa. You must not experience it. Jésù Olúwa wa. In Jesus' name we pray. Àmín Olúwa. Ní ìjọ kan wọ́n ṣe máa wà wá náà nìyẹn. One day they are going to watch like this. Lẹ́yìn tá a bá lọ tán. After we have done. Ó bẹ̀rù Ọlọ́run ṣe.
You are not afraid of God. onírànú ò bẹ̀rù Ọlọ́run. You Ìwọ are wo useless when you are not afraid of God. ó bẹ̀rù ọjọ́ tí wọ́n máa ní mo máa dún kékeré bí apá tí apá òní ṣe ń gbẹ́jẹ́ ní ẹsẹ̀ tí kò ní You ṣe. should not be afraid the time they will tell you to carry your hand and you not be able to leave it. Àwọn tó wà bẹ́ẹ̀ tí wọ́n rí ẹni wọ́n máa ń jẹ́ kó ní ẹ̀rí sí. And that is it. Nǹkan tí Bíbélì ti sọ bí a ṣí èrè tí ń fi kíni tí ń kó ọrọ̀ ọjọ́ tí kò mẹ́ni tó máa nù ní. A foolish person carrying wealth and doesn't know when he's going to spend it. Ó ti lọ lánàá tẹ́. Wọ́n ò dẹ̀ gbọ́ pé mọ́síkì. Tẹ́fẹ́ tí wọ́n bá gbọ́ mọ́síkì wọ́n máa dì í. And if they have heard that it's been sick, they will take care of it. Bẹ́ẹ̀ pẹ̀lú ìyọnu ọ̀nà. No matter what Ọjọ́ kan, mo ti máa ń tọ́pọ̀ ìsinmi yẹn, ṣùgbọ́n mi ò ní sí wọn nípa ẹ̀. and one day that is the time you hear my voice and I will not be here. Kò sẹ́ni tí kò ní sí nínú kò bàbá tiwa náà. Bàbá tiwa ní ìgbà yẹn, wọ́n ṣe ń dájú tọ́pọ̀ ìṣèjú náà kò sí wọn. Tá a bá lọ, tá a bá wo fọ́tò ẹ̀ lọ́kàn, màmá ni, ah, dàbí. Our father in those days, that is the way we are hearing it. By the time we look at this picture, say, Papa, Wáyà ẹbẹ̀rù Ọlọ́run. choir prayer. Yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá tí ó dá àwọn ọ̀run òun àti ayé. Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá tí ó dá àwọn ọ̀run òun ayé. Àtẹ̀wọ́ bí Jésù rẹ̀ kò Jesus. Life will go on. Ayé máa tẹ̀síwájú No matter what. kò sí ohun tó máa ṣẹlẹ̀ No matter what. ní tí ò sí ohun tó máa ṣẹlẹ̀. Life will go on. Ayé máa tẹ̀síwájú. Jerusalem will turn.
òkè ní alẹ́ yìí. I'm going to observe the teaching tonight. Yálà àwọn ohun tó wà lọ́wọ́ yín yìí kì í ṣe bíbá yín nìkan. Jésù ní kẹ́ ẹ lọ sínú ayé. Ohun tó wà lọ́wọ́ yín gángan lọ sínú ayé ṣùgbọ́n kò ní ká lọ gbowó bẹ̀. Ọmọ tó ń kọ́ ọmọ wa ní ọ̀gá òun máa ń lọ sí òun náà máa ń tẹ̀lé àwọn ọkùnrin jáde tó máa lọ máa tẹ organ ó máa gba owó. If you are playing talking drum, he doesn't tell you not when you go out to collect money. And if the person that is an instructor that is training our child for playing organ, the person is collecting money outside. Wọ́n wá ń bá sọ̀rọ̀ nígbà yìí lójú wa wí. And I did tell this thou say the Lord. Olúwa ò sọ fún wa láti jọ́ tó ti rí mi tí mo dúró tí mo ti ń jáde mi ò bọ́ ọ̀tá láyé mi rí lẹ́yìn tí mo ṣe iṣẹ́ ìránṣẹ́ tán kí n wá gba owó. And since the time I've been going out, I've never done administration. I collect money. Mo wá sọ fún wípé mi ò ní kó mo ṣe wá kó àwọn ọmọ yìí kó o má gba owó oṣù ẹ̀ o, that is normal, but stop láti máa jáde kó máa pè ẹ́ ìràwọ̀ á pè ẹ́ ìwọ́n náà pè ìràwọ̀ wọ́n máa ti patí kan máa wà níbì kan wọ́n máa fẹ́ ṣe ìsọjí kan níbì kan wọ́n á pè yẹn wọ́n lọ máa gba owó kiri o lè ṣe àṣeyọrí. And I told her, I'm not saying that the way you have come to train my daughter not to collect money, but if people are calling you for administration outside, don't collect the money. Nígbà tó wá sọ́dọ̀ tiwa tó gba 30,000 naira, she is collecting 30,000 naira in a month. Ó ń gba owó oṣù 30,000 naira ní oṣù. Tó dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń kọ́ tí yẹn ò tú ẹ tó tún padà tún lọ ń gba owó níbi tí ó sọ pé kíní yìí tó lọ ṣe yóò fẹ́ lọ fi yan Ọlọ́run ni ó tún lọ gbowó lọ́wọ́. And you have numbers of children you are training, and at the end you are collecting money wherever you said where you are to pay for. Lẹ́yìn gbogbo owó tó gbà After the money she collected, kò tọrọ owó lọ́wọ́ yìí kò fẹ́ fi wọ́n mọ́tò. has she not beg money from you for transport? Bí ilé ayé wọn ṣe máa rí nìyí. And that is how their life will be. Ẹ jáde lọ ẹ lè wà nínú ilé fi yan Ọlọ́run mọ́tà gèjè bó ṣe kọ́ tó gbé sí ìgbà yìí ó ní lọ sínú ayé go to the world ẹ wọnú ayé ẹ lọ polówó mi oníkẹ́ lọ dowó mẹ́ mi ò dowó lọ́wọ́ ẹnikẹ́ni I see it outside. Go into the world and pronounce my name, and I never collect any money from anybody. Man, Sunday, Tadanga. Ẹ ń ṣe wípé mo ti ga. And it is not that I have been elevated. Ẹ ń ṣe wípé ọwọ́ mi ti tẹ̀ lọ. It is not that I have got it all. Mo kàn sí nàgà mo tiraka kí ọwọ́ mi kó lè. But I am just struggling for me to be able to handle it all. Gbogbo iṣẹ́ tá à ń ṣe é sí a ò ṣe kọ́tẹ́ pé kíní yẹn wà nọ́rẹ́bù nìyẹn. Táwa bá ń kọrin nídìí àpọ̀ṣẹ́ṣọ a máa sunkún ni. Gbogbo ìtẹ́ yìí ṣe é sí ìmí a máa rojú ìmí a máa ṣe dáko sí ìtẹ́wọ́gbà nínú ẹ̀mọ́. Ẹ ń ṣe iṣẹ́ yín ni ẹ ò ṣe iṣẹ́ Olúwa. And when we are in the apostolic church, we sing and we cry. And what we are doing now, you find your face and you are also complaining. You are not doing we are not doing the work for God. Ìjọ tí wọ́n dé tí tíìmù wá ń dé apostolic church ní lọ́nà tí ó gbé orin yìí jáde ẹkún dẹ̀bẹ̀rẹ̀ bá ṣe ń kọ́ bá ilẹ̀kùn bẹ́ lọ́tún ló ń bẹ́ lọ́sì èmi ò ní jẹ́ kàńtàfìtì ayédèrú onígbàgbọ́ ojúlówó ọmọ ni mo máa jẹ́ nínú ìran ológo yìí èmi máa rántí ẹlẹ́dàá mi wọ́rọ̀ ni èmi yóò rántí ẹlẹ́dàá mi. I will remember my greater as a youth. Èso ẹ̀rù tí mo ní láyé My gift I have, inú orin ni mo ti gbà. I develop it. It's a realization. Kàńtàfìtì ayédèrú onígbàgbọ́. I am not a ojúlówó ọmọ ni mo máa jẹ́ nínú ìran ológo yìí èmi yóò rántí ẹlẹ́dàá mi. remember
Father, all the identity plans sanctify them. Sanctify it. Let it work. Ìdí àwọn ẹlẹ́mìí lórúkọ Jésù ló wá kóró fún agbára. Pray, Father, Lord, empower it. Ìdí ẹ̀wọ̀n yìí ẹ̀mí wọn kóró fún agbára. Pray, empower it in Jesus. Agbára àkọ̀tún torótó. Ìjẹ́ ìlú ló wá kóró fún agbára. Oh my God. Ó tún máa ń wọ̀ fún agbára. Father, empower Ìwọ́n tó ń ṣàmìlò agbára fún agbára. Ìwọ́n tó ń ṣàmìlò agbára fún agbára. Ìwọ́n tó ń ṣàmìlò agbára. Jésù pàṣẹ olórí ọ̀sẹ̀ Jésù ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìfẹ̀mímọ̀ tí ọlọ́run ìlànà táwọn ènìyàn rí náà tó máa ta wà lọ sílé àdéhùn dání àrùn àgbọ̀n àfòyà ibi Jésù Olúwa wa.